يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه ومن كان من ربه فإنك ربه ومن كان من مولاه فإنك مولاه فأنزل علينا المنى يا رب على قوم موسى أنزل الماء والسلوى على قوم موسى أنزل الماء والسلوى ayé bá dání wò tí ó bá ní wọ́n lè sọ pé oògùn lóní tó dájú iṣẹ́ Ọlọ́run máa lọ sọ̀wádẹ́ ní alẹ́ bá lójú ọ̀tá wa alẹ́ bá lójú ọ̀tá wa iṣẹ́ Ọlọ́run tó fi ṣọ́kàbá tí Káàbà kò fi ṣe jígbé abọ́ Ọlọ́run tó fi bò Kùránù tí Kùránù kò fi ṣe dáná lákùn fi bò wàhálà tó kéde lẹ́ àtàwọn àtàjọ ń fẹ́ra wa àtàwọn àtàjọ ń fẹ́ra wa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run a ń tọrọ àlékún ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá annabi wa Muhammad ìkẹ́ Ọlọ́run kó máa bá annabi àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí a ń tẹ̀lójú pọ̀nà tí annabi wa sallallahu alaihi wasallam tó fi ilẹ̀ tí ó fi di ọjọ́ tó jẹ́ pé la yanfa'u fihi malun wala banun owó ọmọ kò ní ṣàǹfààní illa man ata Allaha bi qalbin salim àfẹ́ntọ́ pàdé Ọlọ́run bá àlékẹ́ ọlá Allah pẹ̀lú ọkàn tó làkú níbi ẹbọ ṣíṣe àti ìwà nifaq a ń fi àánú Ọlọ́run a fi ń bẹ Ọlọ́run àdánwò tí yóò bá wa táà fi mú orogún pọ̀ mọ́ Ọlọ́run má jẹ́ kó ṣẹlẹ̀ ní kọ̀ọ̀kan wa Àmín. a tó wá ń fi àánú Ọlọ́run a fi ń bẹ Ọlọ́run inú nǹkan tí ìmá ń gbèyàn jáde kó nínú Islam tó yàtọ̀ sí ẹbọ Ọlọ́run má jẹ́ ká lè bá wọn ṣe o Àmín. wọ́lá àdúkà òṣù Ọlọ́run wọ́lá gbọ́dọ̀ la ilaha illallah àti ìkó lórí ọ̀rọ̀ ẹbọ oná láti ń sọ́bọ̀ láti August 9 àbí ṣe August 9 lábẹ̀rẹ̀ à ń sàlàyé rẹ̀ lọ díẹ̀díẹ̀ fún a ṣùgbọ́n tẹ́nu mi bá ń wò pé kí ló dé tó jẹ́ pé ọ̀rọ̀ ẹbọ ẹni fílẹ̀ báhùn pé ọ̀rọ̀ ẹbọ ok ẹ change tó jẹ́ pé ọ̀rọ̀ ẹbọ ọ̀nà sáà ń tẹnu mọ́ kò gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀ náà
hello so kò gbọdọ̀ má rí bẹ́ẹ̀ kí ni tí ó fà ìkejì ò tí ìṣẹ́ ọrùn kò ti sẹ́nu máa fẹ́ kún lè bá ń gbá kò sí kí ni tí ó fà ó náà ni pé wallahi mo tó fọba tẹ́mì mi bẹ̀rẹ̀ ọwọ́ rẹ̀ búra tí èyàn bá mú ẹbọ mọ́ Islam èyàn olólójú rẹ̀ Ọlọ́run lálìkì àmà a sì tó fẹ́ pàkíyèsí pé gbogbo ọ̀nà tí èyàn bá fi wò pé kún ọmọ ẹbẹ́ lọ́bọ sí nítorí pé ayé tàà wà yìí àwọn àfáà ti dá nǹkan rú gan àwọn èèyàn máa wò yí pé ṣe bí mùsùlùmí láwọn àwọn kírun ṣùgbọ́n àwọn àfáà gan ní pé àwọn èèyàn sì di ẹbọ padà àwọn ni wọ́n ní káwọn èèyàn wá máa wẹsẹ̀ ẹ̀yọ́nú ayé kódà wọ́n ń polówó ọṣẹ ìkan tó dìde ńlọrin tí a ń pè ní Lord of Soap àwọn àfáà ẹsẹ̀ wá ń pariwo rẹ̀ ní ìsìn kẹ bóyá nítorí pé ti ń kérò àwọn míì nínú àwọn tó jẹ́ pé ó ń bí díà làwọn náà wọ́n á ń pariwo ẹ̀ sí nǹkan rínú nílọrin wá ń bì kí èèyàn máa jẹ́ Lord of Soap àwọn tí ń jáde tí ń sọ̀rọ̀ ìbẹ̀nù àwọn fídíò wọn tí ń ti ṣe ṣùgbọ́n yàn ọ̀kan wa káàbọ̀ sórí Facebook ká máa wá lọ ìbẹ̀nù àwọn fídíò wọn tí ń ti ṣe ẹni tó kọ́dọ̀rọ̀ ńlẹ̀ gangan tó kọ́dọ̀rọ̀ yẹn lẹ̀ òun gán ti ṣe àwọn fídíò kan sẹ́yìn nínú ọdún tó lọ tí ó kàrà sí lórí TikTok yóò kàrà sọ̀rọ̀ kékeré ni pé ó lè máa wá ọ̀rọ̀ kan tí ó ra ń rí sókí díẹ̀ báyìí ó lè ní ayé lè change memory card rẹ̀ tí ọba máa lò dáadáa kìíní kan o lè máa nìlá lórí fóònù bátìrì ìràwọ̀ ẹ̀sìn ìràwọ̀ ìgbésí ayé rẹ̀ ó lè já ṣùgbọ́n tó nídìí ní wíwẹ̀ ọṣẹ wíwẹ̀wẹ̀ so ìwọ́n tó ń júwe àwọn èèyàn bá ẹnìkan wá dìde padà bóyá ẹ ti wá rí pó lérò lẹ́yìn ẹ wá ní tẹ́lọ̀ ní wàlẹ́ ẹ̀kọ́ tí gbogbo ẹ̀yìn tẹ́ ń júwe pé ayé kan ló change kìíní kan àbí káwọn èèyàn lọ wẹ̀ ẹ̀yìn yìí náà ti sọ kọjá rí tẹ́lẹ̀ so ọ̀gọ̀rọ̀ ní wà máa ṣe tí ó máa ròyìn pé ara ẹ̀sìn náà lélẹ̀ náà tí ẹni tíyàn bá mú ẹbọ déwájú Ọlọ́run pẹ̀lú ẹ̀sìn rẹ̀ wallahi kò lè ránà Ọlọ́run mo wá fẹ́ kó ẹ̀rí jáde abala ẹ̀rí la fẹ́ lọ téèyàn fi mọ̀ yìí pé gbogbo ń tà ń sọ yìí ní tẹ́mi tọ́pìkì kíní lórí Facebook ọ̀dọ̀ mi ni pé kí nìdí tí ẹlẹ́bọ ò fi lè ránà Ọlọ́run a ọ̀kọ́ lọ náà Al-Qur'an Karim sẹ́rí kí n tó lọ náà Al-Qur'an áyà kápẹ́rẹ́ màmú wa ṣùgbọ́n ká lè bá àmọ́ yìí pé ọ̀rọ̀ ẹbọ kìí ṣe ọ̀rọ̀ kékeré nínú Al-Qur'an Karim ayé 96 lọ́lọ́run ti sọ̀rọ̀ ẹbọ ọ̀nà 96 èmi ìgbàlẹ̀ rí nínú súrà mi kọjọ́ náà 5 Ọlọ́run ti sọ tàbá ká ogbẹ̀ báyìí ení èjì ẹ̀ta ẹ̀rin àrún ìgbà 96 lọ́lọ́run sọ̀rọ̀ ẹbọ nínú Al-Qur'an Karim tí ó lè jẹ́ nǹkan kékeré tàbí mi lè máa òkè láti August 9 tí ó wà sí bí ìmáni August 9 lábẹ̀rẹ̀ pé sí ó wà sí bí ìmáni ẹlì fílẹ̀ bá bàbá kọmọ̀ ní ẹkù bá wọn ṣùgbọ́n sí ó wà sí mímọ̀ wà sí mi wà ṣùgbọ́n dídí 13 years ó lànà bí fi kọ́kọ́ kí ọ̀rọ̀ ẹbọ fáwọn èèyàn sallallahu alaihi wasallam kó tó di pé ń sọ nǹkan mi kódà 11 years ti pé kírun tó wá ọdún mọ́kànlá inú ilé Arqam ibn Abil Arqam ó ní wọ́n ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ inú ilé yẹn ẹ̀yìn ìlú lọ́wà ibẹ̀ ni ànábì máa ń lọ kó àwọn èèyàn jọ sí kálukú Ọ̀yọ́ lọ tí wọn ò ní jẹ́ kí aráàlú ò gbọ́dọ̀ mọ̀ tí wọ́n yọ lọ bẹ̀ tánàbí ọlọ́mọ ṣe wá sí fún ẹbẹ̀ ọ̀rọ̀ ẹbọ ní tríìtì ìgbà tó di ìjọ tí Umaru gba Islam lẹ́yìn ọdún 5 tánàbí ti ń tẹ́nì àwọn èèyàn nínú ilé yẹn lẹ́yìn ọdún 5 níjọ́ tí Umaru gba Islam nínú ilé yẹn tú tí àwọn kẹmọ́ sọ́tọ̀ kan fún apé ńgbà tí Umaru gba Islam ó ní wọ́n máa pèrún bọ́ta ìtàn tó dùn ní kò rí bẹ́ẹ̀ irun gẹ̀ èdè ńgbà tí Umaru gba Islam ìtàn yẹn dùn but kò rí bẹ́ẹ̀ because ọdún ẹlẹ́ẹ̀kọ́ kàlá gan ni ànábì tó rìnrìn lọ sánmà tọ́lọ ń gbé Isra wal Miraj tọ́lọ gbàrún wá irun wo ní àwọn irun pípè gan nígbàtà tó ń kírun gan irun pípè ò tí ìdè
àfìgbà tánàbí tó dé Mẹ́dínà kódà tó kírun Mẹ́dínà kírun pípò tó dé akẹrù pẹ́ǹgẹ́ ti pọ́ìntì tí wọ́n sọ tó lẹ́lọ́ mi bá yóò tó ní èwo ní a tó sọ yìí ọ̀rọ̀ ẹ̀sìn pẹ̀lẹ́rì ni kìí ṣe pé mo ti ń gbọ́ nǹkan bọ̀ tipẹ́ ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ní pé inú ilé arkọ́mù yẹn ibẹ̀ ni ànábì ti ń train àwọn èèyàn fún ọ̀rọ̀ tawhid ọ̀rọ̀ ọmọlọ́run lọ́kan ọ̀rọ̀ kámọ́sẹ̀bọ níjọ́ tí Umaru wá gba Islam níjọ́ tí ó gba Islam ànábì ló lépa débẹ̀ ànábì dẹ̀ ti bẹ́ lọ́n pé ìwọ náà bá mi ran Islam lọ pẹ̀lú kan nínú Umaru méjì Umaru títí wá ní mùsùlùmí àti tó kú sínú kèfèrí Abujali Umaru ló náà jẹ́ amúrú ní jẹ́ Ọlọ́run bá mú kanú àwọn méjèèjì gba Islam àwọn ògbóǹtarìgì kèfèrí tó yanjú ni Ọlọ́run ti ẹ̀jẹ́ kan gba Islam kálíbà tó fi lé lágbára sí but Umaru ti gbúrò pé inú ilé arkọ́mù yẹn lànà bí máa ń wà títí máa ń tẹ́lẹ̀ àwọn èèyàn àbúrò rẹ̀ obìnrin ti gba Islam tó fi Islam ẹ̀ pamọ́ àṣírí wá tó yá ìṣòlódò ànàbí yìí àwọn sàábé ẹ̀rù ti bà wọn jọ́nà pé Umaru fẹ́ gbọ́bí tánàbí wà pé torí púpọ̀ sẹ́ni tó gbọ́dọ̀ gbókọ Umaru tí ó jò ọkùnrin jọ ọkùnrin lọ ṣùgbọ́n wọn bá àwọn sàábé tó gbà torí jẹ́ tí Umaru gba Islam ó ní mùsùlùmí pé 40 ìjọ́nà mùsùlùmí di 40 oríná ló ń kà tó jẹ́ sí pé 40 àwọn náà wá tátá ló pé lónìí ṣé Umaru nìbọ̀ wọn ò jọ wọlé ànàbí ní ẹfilẹ̀ ẹjọ́ wọlé bí ẹ sì wá dì wọ́n á dí wọ́n rúwà Umaru àwọn ẹ̀yìn sẹ́ẹ̀sì tó bẹ́ẹ̀ báyìí ìrìnà wá dì báyìí mọ́ tí mo bá wà ànàbí ní ẹfilẹ̀ má dì mọ́ ẹ̀dùn ẹ̀ kí ló dé sallallahu alaihi wasallam ó sọ bá nàbí ó ní bó sì rá nàbí báyìí ó ní ashhadu an la ilaha illallah wa anna muhammadar rasul ìjọba lọ́gbà Islam ó sì àgbà Islam wọ́n wá bí ànábì lérè pé ànábì dúnná kí lẹ̀ wá ń ṣe bí ànábì tó sí wá síta gbangba ibi láti mọ tó sí wá sí bọ̀ ṣe bá wà láwà lórí òdodo nígbà mo ti wọ̀ gba Islam ànábì níbẹ̀ ni sáà wà lórí òdodo Hamza náà sí ẹ̀sẹ̀ gba Islam ṣùgbọ́n lídìí Umaru ó fi bí oṣù kan lídìí ẹ̀ tó fi lídìí Umaru tí ẹ bá sọ yí pé àwọn wèrè kèfèrí nígbà náà tí ẹ bá ti mú Umaru tàn Hamza nìkan bọ̀tọ̀ ló ti gba Islam àmọ́ wèrè rẹ̀ nínú kèfèrí nígbà náà kò tó ti Umaru ní ṣe bá Hamza ní ara wa náà sí ní Hamza Ànábì ẹjá dára wa méjì ikọ̀ kan Hamza wọ lídìí ẹ̀ èmi ó lídìí ikọ̀ kejì Ànábì ìwọ wà láàrin máa ṣe wá sí lọ ọya Hamza wọ lídìí èmi ó lídìí Ànábì ìwọ wà ní ẹjẹ́ bá bídá ṣùgbọ́n àwọn kèfèrí ṣe ń bọ́ tàbí àní ọ̀sọ̀ pé Ọlọ́run kan ní kíní kálukú rẹ̀ Umaru rẹ̀ Hamza rẹ̀ kálukú ń padà ní sọ fi èyí pé ìntà ń sọ fúnra rẹ̀ oṣù méjì lájọ́ dá tẹ́lẹ̀ August 9 tàbá sí ní sí ó ti jẹ́ oṣù méjì lọ ọyẹ tí mọ̀ ń sọ wá ní ké ẹlò náà kí sí wọn wà rọ́rọ̀ mí ìjọ̀rọ̀ ẹbọ lọ ìntànẹ̀bí kọ́kọ́ ṣe fún dídí ọdún márùn-ún kí Umaru bó tó dé Umaru tó wá dé ànàbí ọ̀stọ́ọ̀pù ẹ̀ ní wọ́n ń ṣe lọ fún 13 years ẹ̀sìn kẹ́kọ̀ọ́ wa kún ju ìrun nìkan lọ kálíbà àwọn kí n táwọn fẹ́ sọ yìí káwá lébà àmọ̀ mo fẹ́ káwọn ẹ̀rí kan bọ́ta táwọn tó gbọ́ àwọn àfáàtì bá tó ń bẹ́lẹ̀ bọ́ sí àbá àfáàtì bá ń wẹsẹ̀ àbá àfáà tó jẹ́ pé in tí ó fún yẹn yọ́ máa rò pé nǹkan ìsìláàmù ni wàláì wọ́n fẹ́ kẹ́ ẹ déwájú Ọlọ́run lẹ́ni òfò ni kí lẹ̀ rí wa wọn kì gẹ́gẹ́ bí mùsùlùmí gidi àkọ́kọ́ gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu a sì gbọ́rọ̀ sánàbí náà lẹ́nu sallallahu alaihi wasallam ẹjẹ́ àkọ́kọ́ gbé látorí aya al-Qur'an inú al-Qur'an Karim súra kan bẹ táàmà sí súratu Tauba wọ́n máa ń pè ní súratu Baro'a súra yìí táà bá lọ wọnú al-Qur'an kò sí bísmìlá lórí rẹ̀ kò sí bísmìlá ó nìkan ní wọ́n fi bísmìlá bẹ̀rẹ̀ nígbà táwọn àfẹ́ẹ̀sìn tí wọ́n ń sàlàyé pé kí ló dé tí súra yìí ò fi ní bísmìlá sọ́rọ̀ Tauba wọ́n ní torí ọ̀rọ̀ àwọn ẹlẹ́bọ̀ ẹni ní òjò ní bísmìlá wọ́n ní kí nìdí báńkà áyà bẹ̀rẹ̀ براءة من الله ورسوله إلى
الذين عاهدتم من المشركين فسيحوا في الأرض 4 أشهر واعلموا أنكم غير معجز الله وأن الله مخزي الكافرين وأذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر أن الله بريء من المشركين ورسوله فإن تبتم فهو خير لكم وإن تولوا فاعلموا أنكم غير معجز الله وبشر الذين كفروا بعذاب أليم. نعم tábà wo àyà súra Ọlọ́run kéde nínú súra sọ́tù Tauba Ọlọ́run kéde ń bẹ̀ yìí pé bara'atun minallahi wa rasulihi. Ọlọ́run ní bara'atun ìbọ̀pábọ́sẹ̀ rí látọ̀dọ̀ Ọlọ́run látọ̀dọ̀ èmi Ọlọ́run àtànàbí mi الذين عاهدتم من المشركين. Lọ sọ́dọ̀ àwọn tí ẹ̀yin ànábì ti bá ládéhùn tẹ́lẹ̀ nínú àwọn ọ̀ṣẹbọ tẹ́ àdéhùn kan ti jọ wà láàrin wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ tájọ ń gbénú ìlú tájọ ń sí gbogbo ẹ̀ Ọlọ́run ní àdéhùn tẹ́jọ sí pé fìjọ máa gbénú ìlú mo wá jẹ́ fẹ́ kó yé yín lónìí mo fẹ́ kéde wípé èmi Ọlọ́run ti bọ́ pábọ́sẹ̀ ànábì náà ti bọ́ pábọ́sẹ̀ lọ sọ́dọ̀ àwọn ẹni pé àánú èmi Ọlọ́run kò lè lé wọn bá mọ́ gbogbo ọ̀ṣẹbọ ẹ wá máa gbọ́ tẹ́ bá lọ wáyà ẹ̀kẹta Ọlọ́run ní wá adhanun minallahi wa rasulihi ila nnasi yawmal hajjil akbar anna Allaha bari'un minal mushrikina wa rasuluhu. Ẹ lọ bá ń bí gbogbo àwọn àfáà ti sọ kí ẹ̀yin àwọn ẹlẹ́bọ ẹ má bú wọn ẹ má sọ pé kìíní kan àjọ máa ṣe ní àsọpá àjọ gbélù ṣùgbọ́n wọn ò sọ pé kí wà fóòmù ọlọ́rẹ̀ àsọpá àjọ gbénú lù àsọ pé àmà kó gìbò wọn ṣùgbọ́n wọn ò sọ fún ọ pé kí wà fóòmù ọlọ́rẹ̀ ayò kọ́mọ ní kódà ọmọ ìyá kan náà jẹ́ ní àjọ ọlọ́njọ́ láyé fún wa ní nǹkan sí ọ̀hún lọ ń gbà nǹkan lábẹ́nu ni tó ọba lọ gbà nǹkan lábẹ́nu ọba tó dá wa Kùránì ní jábẹ̀ kó ń bẹ̀ Ọlọ́run ní wá adhanun ìkéde rẹ̀ o minallahi wa rasulihi special announcement rẹ̀ o látọ̀dọ̀ èmi Ọlọ́run wá adhanun minallahi látọ̀dọ̀ èmi Ọlọ́run wa rasulihi látọ̀ àtọ̀dọ̀ ànábì òjíṣẹ́ mi ìlànàsí yawmal hajjil akbar ìkéde mi sọ́dọ̀ gbogbo ayé pátá ni o yawmal hajjil akbar ìyẹn ọjọ́ Àràfá ájì kẹta nàbí ṣe sallallahu alaihi wasallam oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn sọ síjọ léyà ni alimuhimu ájì kẹta nàbí ṣe àwọn àfáà kan ní no ìjọ Abubakri yes kìí ṣe ájì tànàbí kan péjọ Abubakri ni áyà yẹn sọ̀kalẹ̀ lànàbí ọ̀lọ́ ájìun tọ́lá jí ọdún alákọ̀ọ́kọ́ yẹn ànàbí ọ̀lọ́ ìkejì lànàbí lànàbí ní pé kí á lè ọlọ́ọ̀ka áyà yìí sóra yìí lọ́ọ̀ka fáwọn èèyàn yawmal hajjil akbar ibi ọ̀rọ̀ àwọn àfọ́ntẹ̀fsìrì kan la fẹ́ lọ alimuhimu torí pé àwọn kan ní kìí ṣe ájì Abubakri ṣe ọ̀gọ̀rọ̀ àwọn àfọ́ntẹ̀fsìrì lọ síbẹ̀ pé ájì Abubakri rẹ̀ ni pé ànàbí ma bá ń kéde fáwọn èèyàn tí wọ́n wá sí Mẹ́kà ànàbí wá fi sẹ́yìn ara hálì máa bá ń kéde fún wa wípé mi Ọlọ́run minal mushrikina wa rasuluhu pé mo ti bọ́pá bọ́sẹ̀ gbogbo tí ń jẹ́ràn àánú ìkẹ́ látọ̀dọ̀ èmi Ọlọ́run àbí látọ̀dọ̀ ànàbí mo ti bọ́pá bọ́sẹ̀ fún bẹ́ẹ̀ kò ní bá kèfèrí kò ní bá ọ̀sẹ̀ bọ̀ láíláí anna Allaha bari'un minal mushrikina wa rasuluhu Ọlọ́run ni àánú èmi Ọlọ́run ò lè lé wọn bá máa láyé tọ́ba ilé kú bẹ́ẹ̀ ẹ̀mọ́ tó rò lẹ́ẹ̀mejì o ìgbọ́ Ọlọ́run wá ní àánú òun ò lè léèyàn bá
ewu ẹni nù wọ́n wá mú lọ́rẹ̀ ayò sọ́mọ̀ kó ti dẹni èpè lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run ni mo ti yọwọ́ àbáwá wọ́n ní tọ́lọ́ bá sọ pé òun ò ṣe mọ́. Tọ́lá bá sọ pé òun ò ṣe mọ́ nínú ayé ẹ̀dá ìtì lẹ́ni Ọlọ́run bá kò mọ yọ̀rọ̀ lọ́rọ̀ ni má dá wàhálà sí lágbádá. Nígbà Ọlọ́run ló ń yọwọ́ lọ́rọ̀ èèyàn, àwọn àfáà wa ní kí ni tá à ń gbọ́ yẹn? Ọlọ́run fẹ́ jẹ́ kó yé pé àánú òun Ọlọ́run ò lè bá ọ̀sẹ̀ bọ tí àwọn àánú ni wọ́n ní bismillahir rahmanir rahim, àánú ló sì parí rẹ̀. A bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba àjọkẹ́ ayé àsàkẹ́ ọ̀run. Mo sì fẹ́ sọ pé àánú mi ní kẹ́kẹ́ ní fọ́kẹ́ ọ̀sẹ̀ bọ kí wọ́n á fi bismillah táànú parí kí n tó wá sọ ọ̀rọ̀ kí ní ẹ bá ń yọkùn délé torí ẹni òfin ní bismillah kẹ́lẹ́ bá mọ̀ pé àní rahma ò ní bá àti rahmanu àti rahimu ọ̀dà rahma ní ìkẹ́ni àjọkẹ́ ayé àsàkẹ́ ọ̀run ìkẹ́nà méjèèjì dìdìrín pásítọ̀ kan ọbọ̀ta bí iṣẹ́ oníṣẹ̀sí ló ti ẹ̀ ní àbí pásítọ̀ kan tó ní àwọn mùsùlùmí ọmọ pọ̀lọ́ lájọkẹ́ ayé sọ́wákẹ́ ogun aláyé bó ṣe wà àwọn kan lówó àwọn kò ní àwọn muslim ṣe mistake bẹ́ẹ̀ dìdìrín òpónú ṣe ń jẹ́ olójó ọ̀rọ̀ tí ọ̀rọ̀ délé kìfìrì ń jẹ́ ọ̀rọ̀ náà tí ó ṣe atẹ́kùn ọlọ́ ẹni tí ẹ bá ṣiṣẹ́ atẹ́kùn rẹ̀ tó bá lọ́ rà ní usage oníkó béèrè tí ń lọ oxygen yọ́mọ̀ ìpé ara àmánù lọ́lọ́n tó tọ́ yọ́mọ̀ kí ara àmánù ni ó rò pé owó ká ló lọ kára mọ́tò ká sí gbá ní wọ́n pè lórí ayé kọ̀ọ̀pọ̀lọ́ máa ń fún yàn lélẹ́yìn àtẹ́ntọ́lọ́ fẹ́ àti ẹni tí ó fẹ́ ní máa ń fún èyí ò sí inú ya stíkì táfìmọ̀ pẹ̀lú nífẹ̀ẹ́ èèyàn gbọ́ kọ́lé gidi kèfèrí kọ́ bí kèfèrí ọmọ sàkọ́ gbọ́ kọ́lé gidi mùsùlùmí kọ́ bí kèfèrí lo mọ́tò gidi mùsùlùmí náà lò sọ yóò kọ́ ní pé yasíkò Ọlọ́run fi nífẹ̀ẹ́ èèyàn ṣùgbọ́n pọ́lọ́ ń kẹ́ gbogbo wa àti kèfèrí àtẹ́kùsítọ́lọ́ àtẹ́kùsítọ́lọ́ Ọlọ́run kẹ́ torí pé ńgbà tó rùn bá ràn kò ní yọlé pásítọ̀ lẹ kò sì ní dálé àfáàsì kò sì ní dálé òṣèlé sí oorun tá sí ní oorun Ọlọ́run Ṣàngó kọ́ ló ní nǹkan ló lórùn Sànúséwù náà ọ̀rọ̀ rẹ̀ tó dáa Sànúséwù lọ́rin ọ̀rọ̀ rẹ̀ tó bá dáa lò tí è ṣe àkàndáwákà ọ̀rọ̀ kan agàmà sí bí kíní lójú àgbò ó nígbà tẹ́yìn oníṣẹ̀sí tẹ́ sọ pé kásìn ó ní ẹ̀sìn lẹ́ ń gbé wá kìí ṣe àṣà ó ní ẹni ká máa ṣẹ̀ṣẹ̀ sí ó ní ọ̀dà náà ẹ̀yin náà lẹ sọ pé Oòduà bàbá wa ó ní àgbà but ẹ̀sìn wo l'Oòduà sìn ẹ̀ sọ fún ẹ̀dóríkodò ẹ̀ mọ̀ ok ẹ wá ní ká máa bọ̀sún ó làwọn bèèrè pé bóòlù Ọ̀ṣun ṣe jẹ́ ẹni ọmọ Oòduà ní ó ní a jẹ́ pé àwọn bọ̀dá wa tó ṣáájú wa wáyé ó ní Ṣàngó ó ní Ọ̀ṣun àwọn àǹtí wa tó ṣáájú wa wáyé so but bàbá wa gẹ́gẹ́ nípìlẹ̀ ẹ̀sìn wo ní ẹ̀sìn ẹ̀ sọ tí wọ́n bọ̀ Ṣàngó wọn ò bọ́ tí wọ́n bọ̀ Ọ̀ṣun wọn ò bọ́ wọ́n ìtẹ̀bí sọ pé Ọ̀ṣun Ṣàngó ẹnkankan Ògún àwọn nípìlẹ̀ wa tá gbọ́dọ̀ máa bọ Oòduà ọ̀rọ̀ agan ọ̀bọ wọn orílẹ̀ kejì atọ́wọ́bẹ̀rẹ̀ kọ́dá náà àǹtí wa tí ń jẹ́ Ọ̀ṣun tó ṣáájú wa wáyé ọmọ bàbá sáà ní Oòduà náà lòbí àbí agbọ́ àrọmọdọ́mọ Oòduà ní àǹtí wa Ọ̀ṣun pò nìta rẹ̀ wọ́n ní kò bímọ ọkọ rẹ̀ wá fi àìbímọ ó fi bú pé kò bímọ bó sì wá bínú bó sì dòdònú in tó fi bínú dòdò kò sì fi bínú fún rẹ̀ lọ́mọ Ṣàmùséwù láyé kó bínú fún rẹ̀ ní ọmọ kan bá fi sí ẹ̀yẹ mọ́ ajẹ́ pé àṣìṣe ló ṣe gẹ́ tẹ́lẹ̀ ọ̀rẹ́ bí wọ́n fọmọ kú ó sì lágbára agbára tó ní tó lè fi dòdò sí kò lè fa agbára fún rẹ̀ lọ́mọ sí bí wọ́n fi pa ní kọ́ ní èmi tẹ́ fi pa màá sì bímọ next week kó sì bímọ tẹ́ pé ẹ̀gá lọ́yẹ kọ́ jọ jújù wọ́n tó wá ní bọ̀dá wa Ṣàngó náà ńkọ́ wọ́n ní bọ̀dá wa Ṣàngó pé wọ́n náà lẹ́gbẹ̀ẹ́ kan pé ẹ̀gbọ́n dàdá ní jẹ́ so dàdá lọ́wọ́ jọba ṣùgbọ́n àwọn tí wọ́n rọ mí àpò Ṣàngó orí ọmọ búkú ọmọ ìgboro ní so pé dàdá ò lè jà kọ́ ní Yorùbá fi mọ́ sọ pé dàdá ò lè jà ṣùgbọ́n lábúrò tó gbójú pé bẹ̀ ní a ti mọ́wé o ẹ̀gbọ́n rẹ̀ ní ẹ̀gbọ́n àbúrò ní Ṣàngó ẹ̀gbọ́n ní dàdá so
dàrá tọ́jọ́ máa nílé ìṣẹ̀kò tọ́jọ́ máa nílé wọ́n ló mú nǹkan yó ọ́sà àbáyà sùn ọbáyà rẹ̀ sùn ní ọbọ̀dá wa Ṣàngó so wọ́n ní àbáyà wọn sùn ní àbáyà wọn sùn wá òkè àwọn àbáyà wọn bó ti bínú kòkùn sónú ok kí ni ìtàn rẹ̀ tí ń bẹ lára wọn táàfin máa sìn bọ̀dà tó báyà rẹ̀ sùn tó bínú kòkùn só bóò ní ẹsẹ̀ lè jọ náà ẹ̀dẹ́kùn kẹ́nìkan àwọn fẹ́kẹ́ torí káwọn èèyàn sáà nígbà nífẹ̀ẹ́ èèyàn ọba tó dá wa lọ́sọ̀ ìpé òun ti bọ́ pábọ́sẹ̀ kúrò lọ́sẹ̀ ẹbí tó lọ́wọ́ lóun bọ́ pábọ́sẹ̀ tí ò fi fi bísmìlá bẹ̀rẹ̀ sọ́tù tàúbà tí ò fi bẹ̀rẹ̀ sọ́tù bàrọ́à kẹ́ẹ̀lẹ́ bá mọ̀ wípé gbogbo ẹnikẹ́ni tí bá ń bá ẹlẹ́bọ ṣe tàbí àfáà tí bá ń ṣẹbọ wallahi àánú ọlọ́run ti kó lórí rẹ̀ kò sì lè ríkẹ́ ọlọ́run ọ̀nà táwọn èèyàn wá ń gbà péyàn sí ìdí ẹbọ pọ̀ ìdí àkọ́kọ́ nù áyà kẹtí mo ní áyà bíi 96 áyà lọ́lọ́run fi sọ̀rọ̀ ẹbọ nínú Al-Qur'an Karim ẹ jẹ́ wá lọ ọ̀dọ̀ ọ̀gá wa Mustafa sallallahu alaihi wasallam inú hadith Abi Dharr radiyallahu anhu Abu Dharr ní Ànábì sọ yí pé àtàní àti min rabbi ẹnìkan wá bá mi látọ̀dọ̀ Ọlọ́run ọba mi fa akhbarani ó wá fún mi nírò inú riwaya mi fa basharani ó ń fún mi nírò dùnú ó ń basharo mi wípé ìwọ Muhammad innahu man mata min ummatika anybody tó bá ilé kúnnù jọ rẹ̀ la yushriku billahi shay'a tí ó sí ẹbọ lẹ́rù rẹ̀ tí a ń yẹ̀wò báyìí wọ́n gbẹ̀rù rẹ̀ jẹ́bẹ́jẹ́bẹ́jẹ́bẹ́jẹ́bẹ́jẹ́bẹ́ wọ́n gbẹ̀wò sọ́tù sósì ní orí ẹbọ kékeré mi báyìí ẹni tó wá pẹ̀lú lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run ànàbí ní sọ̀rọ̀ ẹni tó wá pẹ̀lú lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run ó fún mi ní Yorùbá ó sì sọ fún mi pé ọlọ́run ní pé irú ẹni bẹ́ẹ̀ dakhala al-janna yóò wà al-janna ànàbí ní fàkúlìtù wọ́n á sọ pé wá ń bì ibùdó ní tí a bá gbọ̀n wò ṣẹ́gun lágbára tó tó bá náà ni wà ń zànà wà sárọ̀kà ọ̀dà náà tí ẹni bẹ́ẹ̀ bá ń ṣe sínà ńkọ́ tó bá ń jalè ńkọ́ ànábì ní ẹ̀ka yẹn tó wá ń sọ fún mi wípé wà ń zànà wà sárọ̀kà kódà kò máa ṣe sínà kódà kò máa jalè yóò wà jẹ̀nà ọ̀dọ̀ ẹ̀wọ̀n tí àwọn àfọ olórí ibú fẹ́ kó bá wà ẹ̀wọ̀n tí àwọn afọ olórí ìlú tí a fẹ́ kó wá kí náà kẹ́ni kó wà fi gbèsè ayé ẹ̀fọ́ náà kó sáàgbà kó ní ọ̀darí rẹ̀ láì mú kẹ̀kẹ́ mọ́ ẹwà tó rẹ̀ tí wọ́n jòkó fún wa rú ìdí nìyẹn tó jẹ́ pé ẹlẹ́bọ̀ ò lẹ́rọ àánú ọlọ́run àdìsí ànàbí mo fẹ́ kó wá lónìí sallallahu alaihi wasallam ẹjẹ́ àlọ́ náà àdìsí àbí òrẹ́rọ ẹ̀rí la fẹ́ máa mú wa ìdí tí ò fi lẹ́rọ àánú ọlọ́run ó lànà bí sọ́lá sára sọ yí pé ọlọ́run sọ pé àdísì kúrú sí ni ana agbíná ṣúrọ̀ká àní ṣìríkì èmi ọlọ́run mọ́ rọrọ̀ kọjá gbogbo àwọn tẹ́ fi ń bá mi kẹgbẹ́ tẹ́ fi ń mẹ́bọ̀ pẹ̀lú mi kẹfẹ́ wọ́mọkẹ́ lọ́mọbìnrin lọ́dọ̀ Ṣàngó kẹfẹ́ wọ́mọkẹ́ lọ́mọbìnrin lọ́dọ̀ sí máa fẹ́ wọ́n mẹ́ kọ́ ló máa lọ ní séwù kọ́ máa lọ ní sàárè séwù kún ní ọ̀sẹ̀ kan bẹ tọ́ ọba ti pé ó lùlù ó sì pa àwọn ọ̀fọ̀ kan ní pé ọ̀fọ̀ yẹn kọ̀ lẹ́bọ̀ọ́nú àwọn àfáànà wọ́n tó aṣọ bá fọ́ wọ́n tó ní kọ̀ lẹ́bọ̀ọ́nú tó ló ti gbà yí pé ayé ti gbọ́ ọ̀rọ̀ ẹbọ yé wọ́n à ní pé kọ̀ lẹ́bọ̀ọ́nú ó náà ti mọ̀ kò ní ẹbọ̀ọ́nú àníbi wàá sọ pé ana agná shuraka'i àní ṣíríkì mọ́ rọrọ̀ kọjá ẹni tẹ́ ẹ lè máa mẹ́bọ̀ pẹ̀lú rẹ̀ gbogbo tẹ́ ẹ fi mọ́ ogun pẹ̀lú mi mọ́ rọrọ̀ kọjá rẹ̀ famani ashraka anybody ọlọ́run wá ní tó bá mẹ́bọ̀ pẹ̀lú mi níbi ẹni iṣẹ́ tó bá ṣe tó wá fi mí kẹ́gbẹ́ pẹ̀lú nkẹ́kẹ́ tàrákìtù hu wa shirikahu tó bá lẹ́nì kí a mẹ́ ohun àtẹ́bọ́ rẹ̀ ń pa wọ́n tí ní wo bẹ̀ man amala amalan ashraka ma'i ghairi gbogbo ẹni tó bá iṣẹ́ kan ìjọ sẹ́wọ̀n ké ẹni tó iṣẹ́ kan àti ń sọ̀rọ̀ mùsùlùmí bá tó
ṣe ìjọsìn kan tó wá lọ fi ìjọsìn yẹn múrogún pọ̀ mọ́ lọ tàrákùtù hu wà ṣíríkà hu Ọlọ́run ní ń pa òun àtẹbọ yẹn tì tó bá dálì kìámẹ́ ó fi hàn pé mùsùlùmí lè kírun kú tí ó sì ní ràánú Ọlọ́run mùsùlùmí lè gba àwẹ̀ kú èyàn lè kú sínú haram èyàn lè kú sínú haram kódà tí ó dìmọ̀ káàbá kù báyìí bóyá tí ń sọ náà ni pé ìwọ Kaaba ṣàánú mi mọ́dé ń pòfò Kaaba mọ́ wáyé Kaaba gbà mí mo gbé bùkátà mi wádọ̀ rẹ̀ ẹ dákun ṣé ẹ mọ̀ pé hájì lọ́lọ́ umura lọ́lọ́ ṣe ṣùgbọ́n ta ní bẹ̀ àwọ̀ ọlọ́ọ̀bẹ̀ òkúta Mẹ́kà àlọ́ bẹ́lẹ̀ ní Mẹ́kà faliyabudu rabba hadha albayt ẹ máa jọ́sìn fọba tó nílé gbogbo àdúrà tá a máa ń ṣe kódà àwọn tó bá gbédè mi tó bá rí oríṣiríṣi àwọn èdè ó lè ráwọn Pakistan ó lè ráwọn afghanistan kónkónkónkó báyìí ẹlòmíì ọmọ ní rabbana atina fid dunya àwọn náà ń ṣàdúrà àti rabbana àti rabbana tó ti báyìí tá a là ń pè ìwọ Ọlọ́run ọba wa kódà àdúrà nínú àwọn àdúrà táwọn èèyàn máa ń ṣe tá bá wà ní mọ̀tọ́ fún ni pé wal baytuka ilé ìwọ Ọlọ́run ni ó wàlẹ̀ haramu haramuka haramu ìwọ Ọlọ́run ìwọ ló ní wọ́n nàbí yúkà ànàbí ìwọ ló ní gbogbo ẹ̀ wọ́n fi sọ́dọ̀ Ọlọ́run ìwọ ló nílé ìwọ ló nígbà ìwọ ló làwọ ìwọ ló ní mọ̀kọ́mù Ibrahim ìwọ ló nígbà ìwọ tó wà ní nǹkan ìlà àwọn gírèrè bẹ́yàn bá ilé lọ pé ilé òun níbẹ̀ òun tó kú bẹ́ẹ̀ ó kú sófò kò sí jẹ́ pé wọ́n wà bá pàájì rẹ̀ ẹgbọ́ ní òní jẹ́yìn òrójú rẹ̀ Ọlọ́run Ànábì lọ sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam nínú hadithi mi hadithi arákùnrin kẹta ń pè ní Jarir ibn Abdullah al-Bajali radiyallahu anhu Imam wa Nasa'i ni wọ́n gbà dé ìwá arákùnrin ní ataitu nabiyya sallallahu alaihi wasallam wa huwa yubayi'u an-nas mo wá sọ́dọ̀ Imam Albani wọ́n ní àdísì inú àdísì táwọn stampu ní ó wà ní sílẹ̀ sọ̀híhà ọlọ́run ṣe kìí ṣe Buhari lọ́gbà wá torí àwọn ọ̀tá Buhari ń bẹ wọ́n má ti gbọ́ Buhari ọ̀pọ̀pọ̀ àdísì mú kó ti Imam Ahmadu Imam Tirmidhi kìí ṣe president o Imam wa Bukhari Imam aládìsì torí pé abẹ́ ẹsẹ̀ bọ́ Buhari lálò sí gba àwọn àdísì tó dáa wá ó ní òun bá nàbí ìtànàbí ìbáwọn èèyàn ṣe báyìí kí ni báyìí náà oat bí ìmùlẹ̀ but kìí ṣe ìmùlẹ̀ tàwọn ẹlẹ́bọ ó wà nù ṣẹ̀dá Islam bí sísàdé agrimenti alẹ́ṣọ́lá ní sí pé coordinator gbogbo wa o lọ́la wọ́n ní yàjẹ́ Islamu bí kan a fẹ́ lọ ọya ẹja káwọ́lẹ̀ rẹ̀ kálùkú sí gbọ́ọ̀lẹ̀ a sì gbọ́dọ̀ jẹ́ ní nǹkan kan ọgbọ́ ẹ wo ìgbà táa sí ọ̀rọ̀ hijab ní ya 2003 February 18 ìtàdá àlè gbàgbé lẹ́yọ̀ street ni àfíìmù yẹn dùn February 18 fíìmù yẹn dùn àríṣọ́kọ́lá àmì ọlọ́bàá ní Paris ìjọba jásíkọ́ ẹnu àwọn tó dúró tán nígbà wọn kó àwọn èèyàn tán àwọn tó dúró tán náà ààrẹ àti ìrí ayé rẹ̀ dí o àwọn ẹ̀kẹ́kẹ́ ń bẹ tó jẹ pé táwọn alájí kò rẹ́sá nígbà tí lọ tẹ́lẹ̀ afásùrùtù ká nígbà ọ̀rọ̀ church rìdíìmù ní rìdíìmù tí sáfà ń bẹ yára ní sọ́mẹ̀ gbogbo ẹjọ́ tó jẹ pé àwọn alájí kò rẹ́sá ní ti lọ tébù rẹ̀ wọ́n ti lọ tébù rẹ̀ níjọ́ tá ti fẹ́ fásùrùtù tá ti fẹ́ wọbẹ̀ àwọn ti sọ pé ẹ má wọ̀rí ẹ má bá ti yín lọ àwọn ti wà lọ́dọ̀ ààrẹ bí nǹkan kan bá ṣẹlẹ̀ gọ́ọ̀fúnà ẹjọ́ ọ̀kọ́ pẹ̀lú wọ́n ti wá ń sọ bá rẹ̀ pé àwọn nǹkan báyìí ṣẹlẹ̀ rẹ̀ kẹfà gọ́ọ̀fúnà ń pín ọ̀bẹ́ ààrẹ ń sọ pé gbogbo ẹ̀ mo ti mọ̀ sí ààrẹ ọlọ́run bá ní fún ìjà sí pé ló bá kú sí ọlọ́run nígbà tí ìlú ọ̀kẹ́ bọ́ mọ́ wọn lọ́wọ́ lọ́tọ́ bá ní wà láti ẹni náà ká mọ́ wọn lọ́wọ́
Wallahi. Tí ẹ̀ bá ń ronú Àrísíkọ́lá, tí ẹ̀ bá ń gun tí bàbá yẹn ṣe fẹ́ sìn, èyàn mọ̀ tó wáyé pé kú wá máa ń dáyàn sí ni. Wọ́n bá gbá defensive game gidi o, defensive game tó jẹ́ pé ta ní ó sọ̀rọ̀ bí bàbá Adédùbú bí ẹ̀ sí lágbára tó gbogbo ń tafí wọn ni wọ́n ní bàbá bóò ní gbogbo àwọn lọ́balọ́ba ní ilẹ̀ yóò bàbá Adédùbú ní àwọn ìlápò mi wọ́n látàlá àfin kọ́ àwọn Adédùbú ní àwọn ìlápò mi Adédùbú aláàfin ibò ó ní nínú àpò mi wọ́n ní táwa ní àwọn Adédùbú ní ẹnìkan ní o wọ́n sì dìde báwọn ní ààrẹ mi ẹni tí bá jẹ́ owó rẹ̀ tí ọ̀tá olówó ni wọ́n ní àbá tó sọ pé tí máa ń kírun lọ bá díṣe kọ́lá bá dé ń jarùn Adédùbú ní aláàfin bí ibò ibi èmi ìmọ̀ tí Àrísíkọ́lá wá sí níbi lọ́dọ̀ kan a wà ní tàbí náà ni àwọn tọ́gì kan wá dúró mẹ́wọ̀n èrò pọ̀ ìmọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ lọ́jà àbá ìjọ náà ààrẹ sì wà láàrin rẹ̀ ibi tẹ́mi dúró sí náà níbi kíní tọ́gì ẹ̀yìn mi lọ́gbẹ́nu sí báyìí wọ́n sà ń gbọ́ aláwọ̀ àpọ́pọ̀ pé àbí wèrè wà lélẹ̀ yìí ń sà ń sí aláwọ̀ Àrísíkọ́lá kan wọ̀ náà báyìí ni gbọ́ pẹ̀dọ̀n bàbá ti rí mi báwọn mo ti gba nǹkan lọ lé kòkòkò nídìí nínú tó yàjọba Ọ̀yọ́ state lẹ́nu láyé Lamadésínà lórí ọ̀rọ̀ ìjáàbù ni pé báwo ni mùsùlùmí ṣe lè ṣe nǹkan báwọn tó sì jẹ́ pé throughout Ọ̀yọ́ state on the 18th February 18 gbogbo Ọ̀yọ́ state sì ń dàrú at the same time the same tí information yẹn wà túbọ̀ta ibi àwa ti ẹ̀tún ṣe dé àwọn ará pẹ̀lú zone àwa sọ fún ẹ pé àwọ̀ ọ̀wà UI wá sí meeting ẹ fi wálẹ̀ inú muslim grammar school àwà lò overnight iṣẹ́ sí lọ pé mọ́ wọ̀dí ẹ fi gbogbo apẹ́rẹ́ zone lẹ́fà wa irú ìjókòó bá tọ́yẹ́kẹ́ wọ́n ń gbé ọkọ̀ lẹ́bà yìí àwọn ọmọ methodist àwọn ọmọ kìnnìkan àwọn ọmọ tí kálukú rẹ̀ jábù the same color tó bá uniform mú Ọ̀yọ́ state tẹ́mọ̀ wọ́n máa ń sun adébì kan náà ní àkúrò nípa abẹ́rẹ́ ìjábù tẹ́lẹ̀ àwọn ọmọ wa ń lò jẹ́jẹ́ wọ́n dẹnu géètì wọ́n yọ kí principal tó wá máa rọ́mọ lẹ́yìn ìjáde ìrọ̀lẹ́ kó máa nà pé ọ̀dà sí tẹ́ wọ́n bèèrè ọ̀dà sí bí wọ́n ti ẹ̀ ń lò wọ́n yọ lò tẹ́lẹ̀ ni wọ́n wà lò wọlé ẹ̀yin lẹ sun adébẹ̀ nítorí wọ́n sọ ní kí káwá múlẹ̀ máa ń pé ẹnìkan kan gbọ́dọ̀ yapa ọ̀rọ̀ yẹn dẹ̀ lọ tí nkẹ́kọ̀ọ́ ọ̀dẹ̀ lú bí ẹ ṣe wá kó wa tó nígbà náà Àrísíkọ́lá pàṣẹ ní ẹ̀rọ tó ẹlẹ̀ àwọn máa mi ní ẹ̀rù kọ́kọ́ bàbá bá wa mọ́mù ẹ̀rù kọ́kọ́ bàbá wa mọ́mù Ìbàdàn àbáwọ́ sọ́ra kọ́nà máa ní kẹwọn èmi kọ́ ọmọ ọ̀rọ̀ wọn o àwọn bàbá kọ́kọ́ sí ìbá tọ́ọ̀n ààrẹ ní ẹ̀lọ tún ẹlẹ̀ ẹnjọ́ wà ní wọ́n mọ̀ tún ẹlẹ̀ nínú ìta àjọ wà yìí tẹ́yẹn tó jẹ́ pé olórí ẹni tí ó wùlẹ̀ pàṣẹ gan láti fẹ́ dà gan tẹ́ẹ̀bẹ̀ mẹ́lẹ̀tẹ́ wọ́n sọ pé tó bá ti sọ torí pé wọ́n ti mọ̀ kẹ́ sí bówó ní ọjà sí ọkà rẹ̀ balẹ̀ pé sówó ì ọ̀rọ̀ tó bá sọ ti ilẹ̀ ní ó gbé ẹni tí bá ń bẹ lólórí ń bẹ ẹ̀rọ pè wá Adédùbú ọba ti jẹ́ Aláàfin mẹ́lẹ̀tẹ́ ti pẹ́ gbogbo àwọn ọba tó sì pọ̀ Ìbàdàn ní ìsìn ọba àgbà náà gan wọ́n sáré kíni pé Adédùbú nìkan ló lòun fẹ́ jẹ Aláàfin wọ́n ti mújọ́ kún wọ́n wúye kọ̀sẹ́ntọ́ gbàlẹ́ lọ́wọ́ wọn ju ààrẹ lọ ààrẹ dé ní wọ́n gbówó sẹ́yìn búùtù pé bàbá ẹmọ́dẹ̀ Olúbàdàn láàmú wọ́n ní ẹ̀rù ń bẹ́ẹ̀ pé ọ̀dà náà mo ti yẹ Àrísíkọ́lá mo ti yẹjọ́ ṣe má sórí bóòlé àníní bàbá Adédùbú
lẹ́yìn àgẹ́rẹ́ kan àwọn méjèèjì àríwú wọn ò dípò mọ̀ ẹnkọ́ra ohun tó fi àjẹ́ ọgbà lọ́yọ̀ state ìgbàmí ìrẹ̀tí ọba sáwọn kẹtẹ́ àìsírò adédùkú àìsírò adétúkọ́lá ìyà méjì ní lọ́tọ̀ in tí wọ́n bá débẹ̀ ní ké arákùnrin tanimọ́dákọ̀ Jarir ibn Abdullahi al-Bajali ó ní òun wá báwọn èèyàn tí a ń bá nàbí ìṣe dáyà báwọn ẹlòmí lè sọ pé ànàbí mo ti wá gbà sílámù mo wá sàdéhùn fún ọ pé pẹ̀lú ògo Ọlọ́run ìní múrogún kọmọ Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run ìní ṣe kálukú ọmọ sàdéhùn báwọn wọ́n dẹ̀ máa ṣe dáyà ó ní mo wá ní ànàbí sallallahu alaihi wasallam ibsutu yadak ànàbí nawọ́ rẹ̀ uba yihok kí n bọ̀ sí báyà washtarit alayya wa anta a'lam ṣùgbọ́n wà nàbí mọ́jẹ̀ mọ́ tó bá wọ́ tó bá fẹ́ fi kún ìsìláàmù fún mi pé sọ́wọ́n kó ti fẹ́ bá mi ṣe báyà báyìí ọgbọ̀nà mọ́ sí ìkẹwàá in tó bá ti fẹ́ fi kún mọ́ rẹ̀ dì ipò tó bá sọ ń bí lónìí ni máa ṣe ànàbí wa sọ fún pé ta'budullah wala tushriku bihi shay'an ọmọ ìjọsìn fọ́lọ́n ọgọ́rọ̀ mọ́rogún pẹ̀lú rẹ̀ number 1 wa tuqima as-salat kó máa gbénu dúró wa tu'ti az-zakat kó máa yọ sàká wa tunasihu lil-muslimin tó bá ti ń rí tó lè ṣe mùsùlùmí láǹfààní nínú nàṣíà kó máa ṣe ìntánàbí wa fi parí rẹ̀ ó ní máa fi pé gbogbo àwọn àfá tí wọ́n lọ ń lọ́dì mẹ́lẹ́bọ̀ ànàbí ní wa tufariqul mushrikin mọ́ bọ́sẹ̀ láyé rẹ̀ o sallallahu alaihi wasallam ànàbí lọ sọ bẹ́ẹ̀ wa tufariqul mushrikin kó lè bá a mọ̀ pé àníṣẹ́ àbítọ́ bá ya ogun tàà ń sọ ìdánù inú àdísì Imam Ahmad kì í tọ́ sí Bukhari lọ́gbà wá torí Buhari lọ́ta yẹn ti ní àdísì Buhari nkẹnikẹnikẹ ọdá àwọn ìtẹ́ wá láìkì nkẹ náà ni wọ́n gbà àdísì tàà ń sọ ẹwà ọlọ́mọ Buhari ọgbà àdísì mọ́ fẹ́ sọ ẹwà àdísì Abu Hurairah ni Ànábì ní idha laqitumul mushrikina fi tariq gbogbo tó tẹ bá pàdé ọ̀sẹ̀ bọ́ lójú ọ̀nà fala tabda'uhum bis-salam ẹ má kọ́kọ́ kí Ànábì ni wọ́n tarruhum ila adiyakiha ẹ wá fún náà ma ẹjọ́ gbànà ibi tí ọ̀dá ọba rẹ̀ kótó sallallahu alaihi wasallam ọ̀bọ́kọ̀ ọ̀bọ̀ báyìí inú bí gbàgbọ́n ni tọ́kọ̀ bá rí rẹ̀ táà lè fọ́ ọ̀nà tó dáa ní gbẹ́nu síbi ọ̀nà tó dáa ń tiẹ̀ tọ́wá rí kí wọ́n kọ Olúwo kìnnìkan of Ibadan land Olúwo gbọ́kọ̀ síbẹ̀ kò rí sọ́nà ibi tí táyà ló ti fọ́ wọ́n tọrú mi láàdì yákíá lọ jáde ìdànà náà dísì ànàbí bẹ́ẹ̀rẹ́dì mi lọ́kọ́ àdúgbò kan rí lọ́gbà wá tí bí àdísì Buhari lẹ ní ẹ̀sẹ̀ méjì lè lórí ẹ̀ẹ́sẹ̀ ètì sí Imam Muhammadu lọ́gbà dísì wá fàtọrúhùn ìlà àdìyákíá ẹ̀fún rẹ̀ máa wọ gbàbí ọdá ọmọ ọkọ̀ ní olórí rẹ̀ ọmọ àrè tí ń sẹ́rin tí ń sòkúta ìbá mi kẹta àyọ ọlọ́sùn àwọn àyàwó èrè tẹ́ máa ń tọrọ nǹkan tí bá mi kìíní tí máa kọ́ ń wù báyìí aláàjì agùntásọ́ lò náà báyìí gẹ́sì máa sọ bẹ́ẹ̀ gbèrè ní à tí máa ń wẹ̀ lómi olówó abẹ́ awọ ọkọ mi wọ́n mọ̀ kí ó ìrìn tó bá mojú nú wọn yóò ti kú ìtí ọ̀bá mojú tí má ti wo dáadáa báwọn kí mọ̀mọ̀ sẹ́fẹ̀ gbépè ẹgbẹ́ ọlọ́run tẹ́ ìsìn ẹfẹ́ kọ́ pa yín wọ́n jọ tí ẹlẹ́ máa tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ sí gbèsè ayé yín dáadé bí ká máa tọrọ nǹkan lọ́wọ́ mi báyìí sí irú yìí wọ́n ní ìsànú ọlọ́run tẹ́ ìsìn ni ọ pa yín ṣùgbọ́n àfáà fún wọn sọ pé kọ́tẹ́ntọ̀ ẹ̀fẹ́ sàánú fún ẹni tí bá fún lórí tí ó kọ́kọ́ sùn sí mi pọ́jọ́ ọ̀sán tí ó wà láàárọ̀ tí ó ní pé Ọ̀ṣun ó dé ń ta lónìí kí ó tó á máa fi mẹ́ka pọ́ǹtì lọ́dọ̀ Ọ̀ṣun sórí ibú ńkọ́ tó àkórí ibú ní ó ní ìlànà bí sọ yìí fattaruhum ila adiyakiha wa an tufariqa al-mushrikin inú àdífì Uqbatu bin Amir radiyallahu anhu ó ní ata nabiyya sallallahu alayhi wa sallam rahatun àwọn tí ma ní rahatu àwọn oníkéwú wọ́n ní rahatu ní òǹkà tó bá wà láàrin 3 to 10 ṣùgbọ́n bí a tún gbàgbọ́yé rẹ̀ náà àdísì náà yìí pé 10 náà ti ní tòótọ́ àwọn tí ò ju rahatu àwọn èèyàn mẹ́wàá lọ́wọ́ ìtumọ̀ rẹ̀ náà àdísì náà rahatun àwọn mẹ́wàá ní wá kánàbí
wọ́n fẹ́ bá nàbí ṣe báyà wọ́n bá nàbí ṣe báyà nígbà fẹ́ bá nàbí ṣe báyà irú báyà ta sọ lẹ́ẹ̀kan fàbáyà àti àtàn ànàbí wà bá mẹ́sàn ṣe báyà àná wọn wàtárọ̀kà wahidan ọwọ́ afẹnìkanlẹ̀ kò bá ṣe báyà àwọn yòókù wá ní ya Rasulallah ànàbí báyàtà tíṣà wàtàrákítà hadha ọba àwọn mẹ́sàn ṣe báyà àwọn mẹ́wàá lásì wá ó fẹ́lẹ̀ ilẹ̀ ànàbí ní inna fi unukihi tamima sẹ́ẹ̀rí pààrọ̀ tó gbé kọ́rùn ni òun dè ń bẹ lọ́rùn rẹ̀ gbóndé ló gbé kọ́rùn yìí wà lẹ́ àwọn séwù tí gbóndé kọ́rùn wa ṣó tó bá di tíà tó di tíà kódà kọ jẹ́kùrù sí ìlọ́kọ́ bẹ̀ tó wá di tíà tó gbé kọ́rùn pààrọ̀ ni ìwọ àti àwọn ìyá máratakéde nǹkan tí ń dìdìkudì irú kan náà jọ ní kọjá kùrù sí ìlọ́kọ́ bẹ̀ wọ́n ọ̀bẹ̀ ọba man ta'allaqa shay'an kila ilayhi débi pé tẹ́bá tó wá wọ ọ̀pọ̀lọpọ̀ tí àti wọ́n dì wọ́n kọ́ pa jẹnu jájá ń kọ́stọ̀ jájì kìíní kan bá ń ga dúrúlà wọ́n àyà gbogbo ẹ̀ wọ́n wá di tíà wọ́n wá ní ògbé kọ́rùn àbí ní tí a ní ọmọ sọ́nà gbànà pé àpamọ́wọ́ owó ni anábì ní wọn lè bẹ́lẹ̀ ṣe kìíní kò tí ìkó lẹ́lẹ́bọ bánabi ṣe tọ́bọrun rẹ̀ nú pákà ọba jádánù anábì ní man ta'allaqa tamimatan faqad ashraka gbogbo ẹni tó bá gbórú tó gbé bọ́rùn yìí tó gbé bọ́rùn pé bóyá ẹkìní ìlú ó pòtẹ́tì wọn lọ́dọ̀ ayé ilé ìlú ó pòtẹ́tì wọn níbi ojúkójú faqad ashraka ó ti dẹlẹ́bọ ó ti ṣẹbọ sọ́nà ẹ́rì pé ara àwọn ẹ̀dí tẹ́yìn ẹlẹ́bọ òfin lẹ́rẹ́ àwọn ọlọ́ni inú àdísì Farwa ibnu Nawfal olóhùn abánàbí sallallahu alaihi wasallam olóhùn sọ bánàbí pé ya Rasulallah allimni shay'an inda al-firash ànàbí kọ́mí ní kẹ́kẹ́ tí ma sọ tí ń bá fẹ́ sùn jẹmọ́ àmẹ́ka farabalẹ̀ bí ó ní ànàbí kọ́mí ní kẹ́kẹ́ tí ma sọ tí ń bá ti débi ibùsùn mi idha awaitu ila firashi kọ́mí tí ma sọ tí ń bá ti débi ibùsùn mi tí àwọn kọ́ dúró àtàbá fẹ́ sùn bẹ lọ́tọ̀ sáàrẹ tọ́mà àdúrà àtàbá fẹ́ sùn tánàbí ní a máa ṣe kúlẹ̀ Allah kúlẹ̀ àwùsùkì ní kejì ayatul kursiyyu bismika Allahumma wada'tu jambi wa bika arfa'uhu in amsakta nafsi faghfir laha wa in arsaltaha fahfazha bima tahfaz bihi ibadaka as-salihin sẹ́pàdùn àtànàbí ní a máa ṣe mú fẹ́ sùn lẹ́yìn bàtà wákà kúlẹ̀ àwùsù kìíní kejì nǹkan kàtà káyàtùlù sí tààtùtọ̀ rẹ̀ sọwọ́ tààfíra gbogbo ara ẹni tó wá béèrè nǹkan mí ànàbí wá ní in tí máa kọ́ ni pé máa ka qul ya ayyuhal kafirun ẹwà gbọ́ láti gbàtà àti gbọ́ ìmọ́ fi ilẹ̀ o ànàbí ní tọ́ bá ń ka qul ya ayyuhal kafirun kó tó sùn fa innaha bara'atun minash shirk òun lọ́lọ́run ó lò fún sábàbí tó fi ní bọ́ síbi ẹbọ ọ̀rọ̀ ẹbọ jáwádà lànàbí ìsọ̀rọ̀ eléyìn àgbọ́mí ẹjẹ́ àtún lọ́nà hadithi mi annabi sallallahu alaihi wasallam in sọ fáwọn sọ̀hábà hadith Abdullah ibn Mas'ud radiyallahu ta'ala anhu ọ̀dá nàbí astagfirullah Abu Musa al-Ash'ari ní kìí sábìlẹ̀ ibn Mas'ud Abu Musa al-Ash'ari ọ̀dá nàbí ń sọ fún àwọn ipé ọdọ̀wọ́ yí ẹbọ ẹmọ́sẹ̀bọ kútùbàlà níbi tí ń sọ ẹmọ́sẹ̀bọ ọdọ̀wọ́ yí ẹmọ́sẹ̀bọ torí pé ẹbọ ọpamọ́ ju kòkòrò àwúrèbé lọ kòkòrò àwúrèbé jẹmọ́ àmọ́fẹ́ká farabalẹ̀ gbọ́ bí dáadáa tí ó gbára mọ́ kòkòrò àwúrèbé ara wọn sọ́nà ẹnìjá jókòó mọ́ orí tẹ̀mọ̀ ọ̀bá ẹ̀hàn so ó ní ẹbọ pamọ́ ju kòkòrò àwúrèbé lọ ẹ sára fún ànàbí ìsọba àwọn èèwọ́n ní wà ànàbí
ìntọ́ ọlọ́pàá mẹ́jù kòkòrò àwúrò ìbílẹ̀ lórí àpáta dúdú tó wá ní a máa sára fún kí la fẹ́ ṣe ànábì ni ẹ máa ṣàdúrà tí mo fẹ́ máa sọ yìí ẹ máa àdúrà yìí pé Allahumma inni a'udhu bika min an ushraka bika shay'an a'lamuhu wa astaghfiruka lima la a'lamuhu tí ẹbọ ọba ní túnmà láyé ni wà láàrín bí ò ní sọba tó bá jẹ bá máa fojú kékeré wọ ẹbọ pẹ̀lú gbogbo báwọn àǹfà ní àṣẹ ń gbé wọn kọlu ẹbọ tó ànàbí ò ní sọrún nǹkan bá kí làdúrà tánàbí kọ pé Allahumma ìwọ náà inni a'udhu bika mo ń fi ìwọ náà ọba àlékí ọlá ẹ̀ mo fi ń wásọ̀ min an ushraka bika pẹ̀lú kí n múrogún pẹ̀lú rẹ̀ kí n ṣẹbọ pẹ̀lú rẹ̀ ṣe an àlá nǹkan tí mo mọ̀ anything tí mo mọ̀ kẹ́bọ́ ní ọlọ́run méje lédè díẹ̀ wa astaghfiruka mo wá ń fún ọ lálàforíjì mimma la a'lamu níbi tí màá ti kọlù inú ọ̀rọ̀ ẹnu inú ìṣesí tẹ́mi ò ní mọ̀ kẹ́bọ́ ní ó fi ẹ̀yìn pé èèyàn lè kọlù ẹbọ ń gbà mí laysa kullu man waqa'a fi shiriki mushrikun àwọn mushrikan torí láìsà ti wọ̀n wájú kìí ṣe gbogbo ẹni tó bá bọ́ sínú ẹbọ ó ń lọ ṣẹbọ nígbà mí ẹlòmí ilé mọ́mọ́ ṣùgbọ́n tí ó di àmọ́ ó náà ní irú ìjókòó tá bá wọ́n báyìí káwọn àfọ́ ti wá dúró wa pé Ọlọ́run nìkan ni ẹlẹ́ra yín má kẹ́nì kó tó wá máa ṣe nǹkan mí tí ó bá ní pàtàkì ni ó ń ṣe Ọlọ́run ní máa ṣe rú àdúrà pé ìwọ Ọlọ́run Allahumma ìwọ ọba tó dá mi inni a'udhu bika mo ń fi ọwọ́ sọ min an ushirika bika shay'an a'lamuhu nípa kí múrogún pẹ̀lú rẹ níbi nǹkan tẹ́mi gáàmà fẹ́ bọ́ ní wa astaghfiruka lima la a'lamuhu mo sì wọ́ lẹ́sọ̀ níbi tí mo ti bọ́ sí tí mà jàmáà mùsùlùmí gidi ọgbọ́dọ̀ wọ́n máa sàdúrà mùsùlùmí gidi ọgbọ́dọ̀ wọ́n máa ṣe àdúrà tá bá ń sọ pé kèfèrí ò ní ìríkì Ọlọ́run àbí ọ̀hún ṣẹbọ ẹbọ yìí ṣe ń tá mọ́ mánéjì o wallahi lazim kìí ṣe ń tá mọ́ mánéjì ẹwà àwọn àdísì tàǹkà yìí bá nàbí ṣe ń kóró ojú sallallahu alaihi wasallam tí ń kóró ojú sí ọ̀rọ̀ ẹbọ kẹ́nìkan wá fi ìsìláàmù bójú fún a kọ́ wá jẹ pé ibi tí ó pè wá lọ o náà níbi ẹbọ wallahi ọgá oríire èyàn lè ṣe láyé nígbà ìgbà ìgbà tó kí yóò déwájú Ọlọ́run ẹjá lọ náà sí anásùnú Malik ọ̀rẹ́ ọ̀nà àánú kí yóò déwájú Ọlọ́run kọ́ wọ́n mẹ́gbọ́ déwájú rẹ̀ anásùnú Malik ní Ànábì sallallahu alaihi wasallam ó nígbà tí ọmọ aná bá wọná tó bá dọ́gbẹ̀ kìámà tí ọmọ aná tó bá wọná tí bá ń bẹ lọ kí Ọlọ́run dákun náà kó bí náà Ọlọ́run máa sọ wọn pé kí lẹ̀ ń bẹ́ mi fún in tí mọ̀ wọ́n lọ́dọ̀ yín nígbà tẹ́ wà láyé ó kéré pọ̀ ju tẹ́ ń bèèrè lọ́wọ́ mi ló lè lọ ṣebí tí mo kàn bèèrè lọ́wọ́ rẹ ni pé ìwọ kàn pàdé èmi kí n wá yẹrù ẹwò kọ́mọ̀sẹ̀ bọ́ mẹ́ kọ́ wá mọ́ obí sí bọ́ọ̀lù ọwọ́ adé ọmọbọdé ìyàwó ń jọ́ lónìí òun ní ilé dọ́ọ̀lù torí ń tẹ́lẹ̀ bèèrè lọ́wọ́ rẹ kéré jà ọ̀rọ̀rùn hadithi kan bẹ àwọn àfà wọ́n máa ń pè ní hadithi sahibul bitaqah hadithi oní ID card hadithi oní kíni o ID card Ànábì ní tó bá jọ́gbẹ̀rẹ̀ kìámà wọ́n mú ọkùnrin kan wá níjọ́gbẹ̀rẹ̀ kìámà yóò wà síwájú Ọlọ́run báyìí wọ́n wà kó gbogbo òwe sí olóore rẹ̀ kalẹ̀ tí wọ́n bá rìkọ́ọ̀lù sí yóò jẹ́ 99 files 99 Ànábì ní wa kullu sijilni maddalibasor gbogbo fáìlì kọ̀ọ̀kan níbi tójú èèyàn lè dé tí èèyàn bá wà nù pápá tójú èèyàn lọ tó ibẹ̀ ní fáìlì kọ̀ọ̀kan ní ó dé gbogbo ẹ̀wà dọ́nà 99
Ànábì ní gbogbo red ni red wọ́n jọ̀wọ́ wọ́n wò kíní ìkejì 20 30 wọ́n dáa bó ṣe àgbáyé wá ṣe bí báyìí àwáyé wá ṣe bí lọ ẹ̀wọ̀n ó pé ọ Ọlọ́run wà ní F9 para rẹ̀ lọ́gbà tó ní nkẹ́kẹ́ tó ti èlébọ́ parí afẹ́ ṣàánú rẹ̀ Ọlọ́run wallahi kò sí nkẹ́kẹ́ mọ́ ogun tí mo ṣe náà wọ́n ti rìkọ́dì Ọlọ́run àmọ́ sọ fún pé inna laka indana hasanatan ó ní dáadáa kan lọ́dọ̀ wa fa innaka liyawma la tuzlam ṣùgbọ́n lónìí àní bú ọ̀ sí tọ́ráwọ̀ Ọlọ́run yìí salábòsí Ànábì ni yóò àmọ́ wù báyìí dáadáa kan Ọlọ́run ní ẹ̀yin màláíkà ẹ bá ń gbin ara rẹ̀ nù nǹkankan bẹ tó nígbàgbọ́ sí nígbà tó wà láyé òun náà ni la ilaha illallah muhammadu rasulullah bó ṣe ya wèrè tó yìí kìí sóògùn kìí sí gbẹ́rẹ́ kìí yẹsẹ́ wò kọ̀fẹ́sẹ̀ kọ́ kó lóhùn ní gbẹ́ kó ń gbogbo nǹkan wẹ́rẹ́ ọkẹ̀ ya wèrè ni wèrè proper àmàlẹ́kọ́ wà tọwọ́ bẹ̀rẹ̀ wọ́n wà mú kẹ́lìmọ̀ la ilaha illallah tó gbàgbọ́ wọ́n mú jáde wọ́n wà fi ṣe bí ID card ọlọ́wà tó ń pé o ní o in tó níwájú wa ní yóò à ní ya Rabb la tastahzi'u bi Ọlọ́run má fi mi pa má fi mi sí yẹ̀yẹ́ báwo ni bìtọ́kọ̀ yìí ID card kẹ́ máa rí yìí sì jìlá pẹ̀ládúrú fáìlì tó wà nílẹ̀ ó ṣe kó tọrọ àwọn ó sì ní dáadáa kẹtí Ọlọ́run ní ìwọ sáàfàrẹ̀ ẹ̀balẹ̀ máa wo àrà tí mo fẹ́ dá Ọlọ́run yìí màláíkà ẹ bá ń kó gbogbo 99 fáìlì rẹ̀ ẹ bá ń gbé lórí fi kífàtín wọ́n gbé lórí skéèlì kan lámbébé kan Ọlọ́run ní bìtọ́kọ̀ ID card tí ẹ kọ́ láìláìlá láò sí yẹn tó gbàgbọ́ ẹ bá ń fi sí fi kífàtín òkúrọ̀ ẹ bá ń fi sínú skéèlì mi fàtọ́ ṣátìbì hinna tọ́ ṣàlànàbí lò fàtọ́ ṣátìbì hinna la ilaha illallah la ilaha illallah yóò sì tẹ gbogbo ẹ̀rì kan ẹ̀dàkùn oríire wo ló jẹlé lọ oríire wo ló jùlọ lọ́lọ́bí sọ fánà al-Qur'an al-Karim pé alladhina amanu wa lam yalbisu imanahum bidhulm ulaika lahumul amn wa hum muhtadun Ọlọ́run ní àwọn tí ẹ gbọ́lọ́n gbọ́ tí wọ́n ò fi ṣíríkù ẹbọ kankan rọ̀pọ̀ mọ́ gbàgbọ́ wa ulaika lahumul amn àwọn lẹ́ni ìfọ̀kànbalẹ̀ láyé lọ́run wa hum muhtadun àwọn ní ẹ̀sìn mọ̀nà láyé ẹni tó bá mọ̀nà láyé ní ọjẹ́ ní ìfọ̀kànbalẹ̀ àfáàní wa shirika fa dharihum wa shirikum zahirun wa shirika fa dharihum ذلكسم ليس بقابل للغفران ذلكسم ليس بقابل للغفران ذلكسم ليس بقابل للغفران وهو اتخاذ ند للرحمن أي وهو اتخاذ ند للرحمن أي من حجر ومن إنسان أي من حجر ومن إنسان أيام كان من حجر ومن إنسان أني والشرك والشرك ظاهر inú tí a bàbá wa Ibn al-Qayyim nù níyà wọn orin 5,000 ní 5,000 orin ní ìkan àwọn kanú rẹ̀ nù wọ́n ní wà ṣíríkà fàhàzárìhù mafúrù bí muqaddam nìyẹn so lè tàhàzír wà ṣíríkà fàhàzárìhù so orí gbogbo tí a máa ń pè lẹ́bọ fàhàzárìhù yá jìnà sí wà ṣíríkù ẹbọ clear àbídẹ́yàn bá ká máa dọ́gbọ́n sí ni tí a bá wọn ọmọ nàbí Ádámù a máa ń tara wa ìyàtọ̀ ń bẹ láàrin ọlọ́gbọ́n àtòníláàkáì ọlọ́gbọ́n yóò máa dọ́gbọ́n sọ́rọ̀ Ọlọ́run ó láàkáì ní òrònú sí ọlọ́gbọ́n òwòná ó láàkáì wà lìjẹ̀ náà ọlọ́gbọ́n ní ọ̀sọ̀ pé wọ́n ní a máa mú tí ní náà bọ̀t jẹ̀díkà ibà ká ní òun kàfẹ́ fi kí agbó ní orí ò pé
jẹ̀dí kan ibà kan ó sì discover pé aáyán dáa fún jẹ̀dí but torí pé àwàlá sí aáyán lára àmù fúnra wa nílẹ̀ Yorùbá ní tá a bá sí lára àmù tí ìbá sọ Ọlọ́run ló sí lára àmù á jìnà sí bí ẹni pé Ọlọ́run ló sí lára kódà tá a bá ń sọ pé ọmọ nìyẹn kan nígbà tí mo lọ́dọ̀ dádì lánàá wọ́n kẹ́ gbé bò bí stout méjì wọ́n kẹ́ gbé wájú ni wọ́n sà mú lọ ẹlẹ́mìnira dádì wọ́n ti dé bára fún pẹ̀lú rẹ ọtí kan òkúrò lẹ́nu wọn mọ́ anybody ò ní ríro kódà tàfátàfà pé àwọn bá bẹ̀rẹ̀ ọ̀nà but kẹ́nì kan pé nígbà mo déwájú dáàdì lánàá àyàn márùn-ún mọ́ wájú ọtí ẹni káà subhanallah ó sì ata fún ẹbá wọn tó sì mọ ẹjá yàn wà lẹ́kọ̀ọ́ta fún dáàdì torí pé àdísì kan ló ní a mọ́ jẹ àwa la jìnà sí pé a kórìíra rẹ̀ àwa jìnà sí bí ẹni pé Ọlọ́run ni ìtọ́lọ́ wá sọ làwọn èèyàn wá wò pé tẹ bá wò big stout tí máa fi kíní kan oògùn ẹ̀jẹ̀ ni ó yẹ ṣe discover pé oògùn ẹ̀jẹ̀ láyé ẹ̀bọ́ hàn kálukú kọ̀fẹ́ máa fún pákéjì ni kìí ṣe kí mọ̀ kàn síbà náà ẹ̀mọ̀ ìbátáǹtì rẹ̀ tọ́jẹ́ pé orí ọkọ̀ mẹ́ta ló ní dé mọ̀ á wò kéèyàn kàn ti ẹ̀yẹ̀wò náà ẹ̀wò náà ni yóò ṣe tiẹ̀ ṣé èèyàn gíga ní ọ̀fẹ́ ni àbí èèyàn kúkúrú ẹ̀ńtọ́ ọlọ́ọ̀bá tí ìgbésí ayé ti ẹ̀gùn ò tí yè kí jẹun ọ̀sán ẹ̀ńtọ́ ọlọ́ọ̀bá tó nǹkan lè ní tí ó lè wo kádàrà rẹ̀ sí rúrú lébi tí a ti lọ ń bá wọn tí a máa ń lọ iṣẹ́ lọ́dọ̀ wọn nínú ilé àwòrán family house iná ni a wà ọ̀ yóò tó wá máa sọ pé sí ẹ̀rí yàrá ẹ̀ bàbá àwọn ló lò bàbá àwọn náà tó ń lò ẹni ló wá lọ ń kọ̀rọ̀ lọ́ba. wàṣíríkà fàádárí wàṣíríkùn lọ́rọ̀. èmi àtàfún jálàbí kan apàdé lọ́sàn-án so mo á wò ká orí àwọn tí ń bá sọ̀rọ̀ yóò pé o so ó yẹ kí wọ́n járáǹkì rẹ̀ níbì kan pé because kálíbà àwọn tí ẹjọ́ break wọ́n sọ pé kálukú ẹfọ́ wà lùbáríkalẹ̀ ó ti ń gbóhùn lọ́wọ́ wọn wá ní àwọn àfáàní àwọn alásọ̀sẹ̀ ní ẹgbẹ́ gbogbo ẹ̀yìn tẹ́ náwó àwọn boys tó dùn tó gbó lọ́wọ́ wá ní ó ẹ̀yìn tẹ́ náwó pé tí àwọn àfáà tí wọ́n ti ṣẹ́jú mẹ́rin láti ń ṣàdúrà nǹkan bẹ́ o àwọn iṣẹ́ tẹ́ gbà tẹ́kẹ̀dá kọ pé 500,000 ní ẹ̀tẹ́dà kọ pé 15,000 tẹ́ni yọ́ mọ̀ gbọ́ 15 million yìí tí ó sì transfer rẹ̀ pé àsìgbọ́ ń bẹ́ o ń bẹ lọ́dọ̀ àwọn àfáà so gbogbo bó ṣe ń gba owó ń gbà lọ bá ń sọ àwọn pé àwọn àfà àṣẹ́ńbẹ̀ lára wọn tí wọ́n pé tẹ́ wọ́n ṣẹ́gbẹ̀ lára pé irú sẹ́bẹ̀ tẹ́ bá ti ń débi sẹ́rọ̀lá Ọlọ́run ó dé kọ́ máa ṣe kò ń gẹ́ yín àsìgbọ̀ tí kọ́sọ́mù ó sì gbọ́yé tí ó sì wó sọ fún yín tí ò ní gbọ́n tẹ́ pé ṣé 15 million náà lókè òkú ní bẹ́ẹ̀ ni ìsìnkọ́ ní wọ́n pè nípìnlẹ̀ tí ó sì ṣe fọ́ tó sì sẹ́hun tí ò ní bọ́ náà pé ó ní àwọn bàbá ní wọ́n nílá mo á rò lẹ́mìí pé tí wọ́n bá nílá ọyọ́ wọn lè ṣàṣẹ́yìn tẹ́ jókòó kọjá wípé ẹ̀ sì wó náà ibẹ̀ náà lẹ́yìn kásìrì rẹ̀ ó ti tú tó lásìrì rẹ̀ padà tú ìgbà tó fẹ́ gbówó fún ìyọ̀ ọlọ́mọ àwọn èèyàn wá ń fi 1,000 lẹ̀ ó ní ọlọ́mọ ló wá ní látàárọ̀ tàì tí ń sọ̀rọ̀ ẹkàn fáwọn àfáàlọ̀ 100 naira 200 ó fẹ́ kún wò sí gbọ́nù kò sí lára bàbá tí a bá sì gbọ́ owó tí a fún ìyọ̀ ọlọ́mọ lẹ́wọ́ fún àwọn àfáà but àwọn tí a ti rí làákà ìwọ̀n mẹ́lẹ̀ wọn ò ní ronú lọ́bẹ̀ ọ̀rọ̀ òsì kan mi tẹ́mi fi dìde ń bẹ̀ so torí tí ó wà dé mà ní kọ́lọ́ sàánú ẹ̀rí pàṣì gbogbo òṣìṣẹ́ mẹ́ta pàṣì gbogbo àmì ní ọ̀yẹ́kẹ́ ẹ̀sìnwó náà bí ọ̀tẹ́ ẹ̀sìnwó náà ń kàfẹ́ bí àfúlésì èyí jẹ́ lọ́wọ́ lọ́dọ̀ tèmi torí tójú bá rí ẹnu adákẹ́ kìí sọ̀rọ̀ afọ́ alùsùn náà tójú bá rí tí ọba ti tó wá jẹ́ nǹkan gbogbo aṣọ ni bó ṣe káfà ìdí àdọ̀gbọ́n járáǹkẹ̀ lójú agbọn náà kẹ kọmọsánsì gbọ́ kankan mọ́ àṣàfà ìdí àṣọ kódà bójú rí rédíò ọkùnrin kan bẹ kí ni máa ń pera rẹ̀ nígbà tá a fi ń lo Solution FM àbí ẹ̀yìn amútajérò ó ní máa ń ṣe èmi lórí káwọn pásítọ̀ ọkọ̀ sí program kí n tó sí náà ìmọ̀ tó dé so àbáwọn ń rádàdà kan ó ní máa ń lo amútajérò tó wá ti parí program rẹ̀ làwọ́ wọlé so èyí ti wà studio gbogbo sọkúsọ tí ń sọ ìmọ̀ gbọ́ ó sì máa ń pèrè ní Abdul Ismail àbí kí ni máa ń pèrè ní Pastor Abdul Ismail so ó wá sọ̀rọ̀ kanjọ́ kan bóyá sọ́tẹ́ tí mo wọlé mo ní ọlọ́nkọ́ sáànú ni mo ní àwọn èèyàn àfáàdẹ́ mọ́ ń sọ ọkọ̀ tí a ń kí mùsùlùmí ò lè gbádùn Ghana kọ́ máa jẹ́ Abdul Ismail èèyàn mọ̀ kí tẹ́ni ngọ́ ọ̀bá yàwèrè yóò jẹ́ pàwọn àfáà tí ẹ̀sùn yàwèrè torí kò sí Ismail nínú ókọ ọlọ́ kódà irú ẹni ó lè padà fọgbà tí ó di nǹkan kú sọ̀rọ̀ tèmi lọ ọ̀tọ̀lọ́rọ̀ tí mo sì fẹ́ sọ ṣùgbọ́n wọ́n kọ́ fi dìlítì ọ̀rọ̀ rẹ̀ tó wá sọ ẹ̀ tó wà ní studio sáà ń ṣẹ́jú mẹ́fẹ́ pé kí ni mọ̀dá akọ àmúbi pásítọ̀ kan tí mọ̀ ń sọ aburú tí mẹ́bí àwọn àfáà àbẹ́ òsùnà mú ní ẹ̀yìn àfáà tí máa ń kọ́kọ́ ọmọ fún yẹn ẹjọ́ ẹ máa sọ púpọ̀ correct mú ní àbọ̀mọ̀ mi ó lè wò pé ó kọ́ ọlọ́ni Ismail kọ́kàkọ́ Abdul Ismail
tẹ̀kìbí tí mo gbà wọlé nù bó ti bá rí ẹnu adákẹ́ kì í sọ̀rọ̀ àfà ó ní wà ṣíríkà fàhádárì wà ṣíríkà bá Imam Ibn Taymiyyah ní ìkẹrìkù kọ́yìn wọ́n ní kan bẹ́ẹ̀ wàláì kò lè èyàn ò lè ráforíjì Ọlọ́run tí yẹn bá tẹ́ bẹ̀ wọ́n wà tí kọ́ ọdún nílé lè Rahman Ibn Qayyim ní o náà ní kẹ́ bọ́lọ́run gbọ́ orogún ó jẹ́ èèyàn lẹ́sí gbọ́ orogún ni ọjọ́ òkúta ni ọjọ́ èèyàn ni ọjẹ́ igi ni lẹ́sí gbọ́lọ́run orogún ni àdífì kẹ́ tí máa fi parí rẹ̀ torí ẹni tó bá ní béèrè o náà ní pé Ànábì ní kò sí ẹnì kankan láyé tó lè ní sùúrù tó Ọlọ́run lọ́dọ̀ ẹni tí ń gbọ́ yasma'u al-adha min ibadihi téèyàn ó sì kò sẹ́ni tó lè ní sùúrù níbi kó máa gbọ́ nǹkan aburú tẹ́nìkan sọ pa rẹ̀ tí a máa fi sùúrù bẹ́ni lù tó tọ́lọ̀ wàláì kò sí o kò sẹ́ni kankan tí ó gbọ́ pé ń gbọ́ aburú tí lágbẹ́já ń sọ pa rẹ̀ yóò tó wọ́n máa ṣe dáadáa sí Ànábì ní kò sẹ́ni tó lè ní sùúrù tọ́lọ̀ nínú gbogbo ẹ̀dá tó dá Ànábì ní kí ló dé ó sì ń gbọ́ aburú tẹ́ èèyàn ń sọ ẹ sì ń sọ yí pé ó bímọ kò sí bí ẹ ń bá wórogún kò sí lórogún ẹ ń fi wé nǹkan míì ẹ ń fi nǹkan míì wé ó sì dáa lé Ànábì ní fáyà rìzúkù ń wọ̀yọ̀ àfihàn ìsì tó ń fún ọ lálàáfíà ìsì tó ń ṣèjẹ ẹ̀mú fún ẹ ta nínú tí ọmọ gbọ́ pé lágbájá ń pẹ̀lú lórí kúkú lójoojúmọ́ láàárọ̀ lọ́sàn wọ ọ̀nà ó tún á mọ̀ fún lówó ìmọ̀ náà bá kìrì gùn gbé wàlẹ́ kò gbé ìpárọ̀ ọ̀sẹ̀lẹ̀ sáwọ̀ bá kìrì ní ṣe bẹ́ẹ̀ ń tọ́ sọ̀rọ̀ ọmọ rẹ̀ láìdá ní stọ́yì tọ́lọ sọ̀rọ̀ Aisha tó jẹ́ pé òun lè sẹ́bà bíi tí a fi parọ́ mọ́ Aisha òní ń gbé kí ẹni ìsìn àbákìrì ní gbọ́ bùkátà lórí rẹ̀ kì í sábàkìrì gẹ́gẹ́ lọ́sọ̀rọ̀ parí ọmọ rẹ̀ Aisha nulé ànàbí tí gbogbo nulé wá dàrú fún tó lé ní 40 days tí gbogbo information dàrú tí Aisha ṣe sìnà nígbà tọ́lọ́ ń padà sọ àyàkalẹ̀ tó tásìrí gbogbo wọn àbákìrì ní ìwọ ọwà náà tí ń gbọ́rọ̀ ọmọ mi káàkiri ebi mo sì ń bọ́ látòní lọ́mọdéwájú mi máa wo èyí lè fún ọ ní nǹkan kan máa Ọlọ́run á tún dáalé Ọlọ́run tó sọ àyàkalẹ̀ kí wà láyá tálí ó lè fàdílẹ̀ mí kún wà sáà ọmọ ga ọ àwọn tàà fún lọ́rọ̀ náà yí àwọn náà tó ń búra pé àwọn ò ní sí dáadáa sẹ́ntọ́sẹ̀ wọ̀n mọ́ sẹ́yìn náà fẹ́ kí mi Ọlọ́run kò rí jìyìn ni ó mẹ́ pé ìmánì kọ́kọ́ ọkọ̀ wà ló bá ti mẹ́ Ọlọ́run ọ̀sẹ̀ chájì ẹ̀kọ́dà pé àbákìrì wà pé padà tó máa bọ̀ ìjọ́ mélòó ní ti fi fún olówó ó tún wá dá ọgbọ́dọ̀ padà so kọ̀sẹ́ tó lè dá ṣùgbọ́n tó ń ti bẹ́ èyàn sọ pé ta lọ́lọ́ ìsì tó kúrò ní ìnà Ọlọ́run sì tó ń wù ìsì tó ń fún lálàáfíà ìsì tó ń jẹ́ tó mú bọ́ tí ń gbọ́dọ̀ wọ́n dé ní ìsìn tí ó ti máa ta lọ́lọ́ so èyàn máa bú ọlọ́bẹ̀ pé ó ní ẹ̀sọ̀ púpọ̀ láwọn sàkàrà ní àmọ̀ sọ pé sẹ́rí nǹkan Ọlọ́run yẹn rẹ̀ sí tìǹú ànábì ní kọ̀sẹ́ tó ti sùúrù tọ́lọ́ ní sì ń gbá burú tẹ̀dá ń ṣe é sí tí ń sọ ń pa rẹ̀ tí ó sì rí bẹ́ẹ̀ ìtò wá ń fún lárísìkì ìtò ń fún lálàáfíà nǹkan rẹ̀ tó lè máa gúnrégé láwọn sọ pé kọ̀tán ó challenge Ọlọ́run yín gbangba níjọ́ tó bá dé Ọlọ́run mọ́ mọ́ àwọ̀ wọlé àdọ́kàn sọ Ọlọ́run gbogbo ọ̀nà táa nígbà táa fi kọlùwọ́ Ọlọ́run pẹ̀lú ẹbọ Ọlọ́run ìlàrọ̀ ọ̀nà o tó bá kọ̀ látàá dẹ̀lẹ́bọ Ọlọ́run wọ ọ̀dọ̀ wà láì tí ọba lè sàmì rẹ̀ nǹkan sí tó bá kọ̀ ọ̀lá tó bá jẹ́ pé ńlá bá fi ṣẹbọ pẹ̀lú wọ Ọlọ́run mú wọ ọ̀dọ̀ lónìí wọlé àdọ́kàn sọ Ọlọ́run la haula wala quwwata illa billahi al-azim kí ọlọ́pọ̀ bá sẹ́yìn ẹ̀sà dáadáa. Alákọ̀ọ́kọ́ ẹni tí ó pín nǹkan tí wọ́n pín fáwọn èèyàn níbẹ̀rẹ̀ wọn náà fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni pé kí láwọn ṣàdúrà Ọlọ́run mẹ́jẹ̀ kí nǹkan yóò bàjẹ́. So ìyẹn bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní pé á gba ìbéèrè láàyè. So lẹ́yìn yẹn nígbà tí wọ́n bá ìbéèrè lágbà láàyè ní ibi mẹ́rin lọ méjì lọ́dọ̀ àwọn ọkùnrin méjì lọ́dọ̀ àwọn obìnrin lẹ́yìn àwọn ọmọ ìwà ìyá àwọn ìyá wa kan wọ́n wà ní ẹkún báyìí ní Palestine wọ́n bẹ̀ ní ẹkún báyìí
so a ṣe àdúrà fún wọn níjọ́ Jímọ̀ tó kọjá ọ̀gá wa wọ́n léwájú protest kan wáyé ń bì sí láti tètè fún àwọn ọmọ ìyá wa lọ́wọ́ ọ̀rọ̀ Palestine tó jẹ́ odidi tọ́pìkì kan ni ṣùgbọ́n àgbàdo wà sáà síbẹ̀ àwọn ni wọ́n nílẹ̀ ibi tí àwọn ọmọ Ísírẹ́lì fẹ́ gbà bẹ́ẹ̀ láti ẹ̀kọ́ gbogbo ẹ̀ pé alárìnkiri ni wọ́n pe àwọn ọmọ Ísírẹ́lì alárìnká omi wọn tí wọ́n lọ bá àwọn ọmọ ìyá wa lórí ilẹ̀ yẹn ní 1947 ni wọ́n dé orí ilẹ̀ yẹn wọ́n dẹ̀ fẹ́ gba ilẹ̀ wọn lọ́wọ́ so wọ́n ti wọ́n sún wọn wọ́n tó gbé wọ́n sún wọn ká ògiri débi pé àwọn náà padà attack Israel eléyìí tí ó ṣẹlẹ̀ rí láti 70 years 75 years ago tí Israel ti attack wọn tí wọ́n mọ̀ ju bọ́ǹbù sí wọn ọmọ ọdún 10 àbọ̀mọ ọdún 6 ní Palestine ó ti mọ gbójà kí ló sì fà á torí pé àwọn òbí wọn rí ìgbà tí jẹ́ dùnú rí láyé wípé àwọn tí wọ́n jẹ́ ọ̀tá Ọlọ́run àtọ̀rẹ́lẹ̀ wá wọ́n gbógun tì wọ́n ó dẹ̀ ní agbára gan débi wípé nígbà tí wọ́n yìnbọn lọ́rùn òkúta ní àwọn ọmọ mùsùlùmí àwọn ọmọ Israel àwọn ọmọ Palestine tí wọ́n mọ̀ lẹ̀ sí wọn torí pé 100% ní pàṣẹ́tẹ̀jì àwọn mùsùlùmí tó wà ní Palestine 100 ṣùgbọ́n ní Israel pàṣẹ́tẹ̀jì àwọn Christian tó wà bẹ́ẹ̀ bí 25% ní àwọn Júù ni wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ so àbí 20%. So wọ́n á yà mí lẹ́nu wípé ó lè jẹ́ pé àwọn ẹlẹ́yìn Kristi Nàìjíríà wọ́n ń sọ̀pọ̀tì pé púpọ̀ nù wọn àwọn kan lóòótọ́ wọ́n lóòótọ́ mọ̀ wọ́n tí ò lóòótọ́ mọ̀ wọ́n fún ọ ní sọ̀pọ̀tì lára wọn nígbà tí òótọ́ náà àti sọ pé kiri so bet àwọn wọ́n lè sọ̀rọ̀ wa pé ká ṣàdúrà fún ọ wọ́n kó tí wọ́n lẹ̀ ní òkè tí wọ́n wà. Láti tí ò ṣẹlẹ̀ yìí wọ́n ti sún àwọn wọ́n ti sún ọkọ̀ lé yìí lọ́jọ́ kí ni ó dẹ̀ ṣẹlẹ̀ kó wá wí social media ẹyẹ ló dìde tó ń kó bọ̀ tó yẹ pé ó lọ fúláàgì Israel ẹyẹ yẹn kò lọ bẹ̀ ó sì jà fúláàgì yẹn wálẹ̀ ó jẹ́ ó sì jà fúláàgì yẹn wálẹ̀ agbára náà nìyẹn ó tó rí pé àwọn ọmọ tí wọ́n jẹ́ àwọn Hamas tí wọ́n jẹ́ àwọn ogun ní Palestine wọ́n àtàkì wọn tó jẹ́ pé ìgbà wí 1,500 òní wọ́n pa lára àwọn ọmọ tó jẹ́ àwọn Israel so yẹn jẹ́ káwọn náà wá dìde ibi ẹ̀yìn yẹn kéré sí nọ́mbà wọ́n bẹ̀rẹ̀ sí attack débi ibi ní Gaza tó jẹ́ ibi tí àwọn mùsùlùmí pọ̀ sí bẹ́ẹ̀ ojoojúmọ́ ni wọ́n attack wọn títí dì sí so títí dì sí nínú ìkíní ogun dẹ̀ ní tí àwọn tí ẹ bá fẹ́ bájà tí ẹ bá ti gbé agbára yín ti dùn wọ́n ẹ̀ sì ní ogun ni so àwọn Israẹli náà wọ̀ dé sí ogun wípé àwọn sọ̀rọ̀ ẹ̀dẹ́ rú ṣùgbọ́n náà tó ní wọ́n kó wọ́n fún wọn lẹ̀ ẹ̀dẹ́ káwọn tí wọ́n ń àdúrà so ìbéèrè alákọ̀ọ́kọ́. Mo ní ìbéèrè kan. Náà ọ̀gá wa fẹ́ béèrè ìbéèrè tó kí gbogbo béèrè yòókù àsọ̀tẹ́lẹ̀. Sọ̀spẹ́ndì ẹ̀dá ẹ̀kọ́ náà ibi láti kí Jímọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá níjẹ̀fà mo wá rí nǹkan kan ní ibi bàbá ìmáàmù àwọn onímọ̀ iwájú bàbá ìmáàmù ní ọ̀pọ̀lọpọ̀ yẹn tí ń kírun wọ́n wá mọ́ṣáláṣí òfin ìfún o àyè wà lókè wọ́n wá lọ wájú mímbà lọ àtúnwá rẹ̀ tí tó ń sọ fún wọn wọ́n tún wá gbú pé wọ́n ń ṣe bẹ́ẹ̀ náà mọ́ka ṣe bá wa dá sí ẹ̀yìn ìwé káàfà sọ káàfà ní ẹ̀ka lọ́lọ́run tó ń gbọ́ náà lẹ́nu sọ̀rọ̀ tọ́lọ́kọ́ ń wò ó náà èèyàn kan bẹ́ẹ̀ náà ń bẹ ní òpó yí ọ̀sà ẹni wá jọ mọ̀ òpó yí ọ̀sà bí oníyẹn bàbá àdínì wa ní sọ wọ́n ní tí a bá ti kọ́ wá lọ fún un pé yọrun kí ló wọ́n lè ṣe ọlọ́mọ àwọn ààrẹ fún òkè kò wá àwọn ààrẹ ọwọ́ àti òkú wọn máa ṣàkó ọ̀sà àwọn kalẹ̀ ìpínlẹ̀ ọmọ àwọn ààrẹ ọ̀jẹ́ ìdúkọ́ ló wọ́n máa tún ẹkú bẹ́ẹ̀ jọ ọlọ́mọ náà ọmọ ìyá tó ọ̀gbọ̀n lọ́dọ̀. lórí àwọn tí wọ́n ń ṣáájú imam nínú àwọn àkíyèsí tí ó lágbára gbogbo àwọn èèyàn kàn máa mú ọ̀rọ̀ tí èé sára rẹ̀ wá bí kẹ́ mọ́ báwọn sọ̀rọ̀ èèyàn ní ìsìn pé ẹjá tẹ̀lé súnà nàbí ẹmẹ́jà ṣe báyìí níta nàbí ọba ṣe ẹlòmí ò ní Saudi gan
à ń sọ̀rọ̀ ẹ̀sìn à ń sọ̀rọ̀ Saudi ẹgbẹ́ tó náà bí ti fẹ́ jáde láyé ó ní taraktu fikum amrayn mo fi nǹkan méjì lẹ̀ fún yín Quran àti Sunna kò sọ pé mo fi Saudi lẹ̀ fún yín ọmọ yàtọ̀ láàrin méjèèjì ànábì mọ̀rọ̀ sọ kò sọ pé taraktu fikum Saudiya tó ti mọ̀ pé ẹ̀hànà náà ó dé ní Saudi ní ìsìn àwọn ọmọ ọba tí mẹ́mbẹ̀ ó ní wọ́n kọ́lé ijó wọ́n kọ́lé gbá ọ̀dà náà séyàn wà lánà tẹ́lẹ̀ ní Saudi kẹ́nìkan ni wọ́n ti ń jó ọya kìíní kàdà díje èyí náà máa jó ń bì ẹja máa lùlù ní máa sí kí ló dé kò síyun Kaaba ó ní ìdájọ́ tiẹ̀ lọ́tọ̀ torí pé gbogbo wa pátá adojúkọ Kaaba báyìí ni ẹn tó bá ń wo Kaaba báyìí ẹ rí pé wọ́n dojúkọ ń bí ẹn tó dojúkọ ń bí ó dojúkọ ẹn tó dojúkọ ń bí ó dojúkọ ẹn tó dojúkọ ń bí ó dojúkọ kì í ṣe kẹ́ ṣáájú